mo tún kí yín káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Feli-feli online tv níbi tá a ti máa mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tá a máa mú wá fún yín láti jọ máa fi ṣe òdiwọ̀n ayé wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó fi lọ́mọ ẹ̀jẹ̀ ń dódì kejì lọ́hùn náà. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lónìí kùnkùndùn. ẹ jẹ́ n kọ́kọ́ gba ìpínlẹ̀ Imo lọ báyìí nínú ìròyìn eléyìí tí ń bẹ níwájú mi níbi ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì kan ní ìpínlẹ̀ Imo níbi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá bó ṣe tẹ̀ báyìí látàrí pé níṣe ni ọmọbìnrin ọ̀hún tí wọ́n fi tó jẹ́ ẹni ọdún 17 years old ni ó tán forúkọ lédè pé ń jẹ́ Jesse Chidebere. kí ni tí arábìnrin tó ṣe? wọ́n ní ìṣẹ̀hún náà ló mọ̀ sí ló fi àtẹ̀jíṣẹ́ ló fi ṣọwọ́ sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé wọ́n ti jí òun gbé, kódà wọ́n ti gbẹ̀mí lẹ́nu òun o. nígbà tí ó di ọjọ́ sátidé lọ́sẹ̀ tó kọjá gangan ni ọ̀rọ̀ ọ̀hún tó ṣẹlẹ̀. nígbà tí ó fi di ọjọ́ ajé lọ́sẹ̀ yìí, ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Henry Okoye ló wáá fi ìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn tí àwọn òbí ọmọ ọ̀hún àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n gba àtẹ̀jíṣẹ́ búburú ọ̀hún láti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n ti jí gbé, wọ́n sì ti gbẹ̀mí lẹ́nu rẹ̀, ló ní kíákíá wọ́n mú ọ̀rọ̀ ọ̀hún tọ iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá. wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. wọ́n ní bí wọ́n ti wá ń ṣe ìwádìí lọ ní ilé àgọ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ ti Ọ̀jí police station tí ń bẹ ní agbègbè ọ̀hún. wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí wípé kí ni tó lè ṣẹlẹ̀, àwọn wo ló jí gbé, bó ló ti jẹ́, bó ló ti rìn. wọ́n nígbà tí wọ́n padà bá ìwádìí wọn jáde ní ọjọ́ ìsinmi gangan, wọ́n ní wọ́n rí i pé arábìnrin ọ̀hún fúnra rẹ̀ òun náà ló máa fi àtẹ̀jíṣẹ́ sọ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òbí ẹ̀ wípé wọ́n ti jí òun gbé òun, wọ́n sì ti gbẹ̀mí lẹ́nu òun. nígbà tí wọ́n bi Chidebere Jesse léèrè ńkọ́, ó ní prank lásán ni o. ó ní òun kàn fẹ́ fi yun trend lójú òpó ayélujára. ó ní òun ló fà á o tí òun fi ṣe bẹ́ẹ̀, kì í ṣe pé òun mọ̀ o. kódà ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún báyìí, Àbókí Danjúmọ̀, ó ti fìdí ẹ̀ múlẹ̀. oníṣẹ́ rí ọmọ eléyìí báyìí ẹ fi sí akóló ọlọ́pàá kẹ̀sì jẹ́yìn àdáda kí ó fi ojú winá òfin. òní tó bá dìgbà míì kò ní máa fi mo dákú ṣeré wọn nítorí àtẹ̀jíṣẹ́ ilé tó fi léde ọ̀hún. òun náà ló ti kó àwọn òbí rẹ̀ àti gbogbo àwọn alákòókò ẹ̀kọ́ fásitì ìpínlẹ̀ Imo ọ̀hún tó ti kó wọn sínú ìlà àìbalẹ̀ ọkàn láti ìgbà tí wọ́n ti gba àtẹ̀jíṣẹ́ ọ̀hún wípé wọ́n jí gbé, wọ́n sì gbẹ̀mí lẹ́nu rẹ̀. wọ́n ní ṣùgbọ́n báyìí ẹ jẹ́ kí ọmọ ọ̀hún náà kó fi ojú winá òfin kó lè mọ̀ pé tó bá dìgbà míì àìfimọ̀dákú àìfi ṣeré. ọ̀dà nínú ìròyìn míì tó tún lákàkì tí ń bẹ níwájú mi láti ìpínlẹ̀ Ògùn. wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà mọ̀ ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú ọlọ́dẹ kan eléyìí tí wọ́n rí òkú rẹ̀ nínú igbó nínú Ìjẹ̀bú Òde pẹ̀lú ojú àpá ẹ̀ta àbọ̀n yánnayànna. ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ó mọ̀ fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. wọ́n ní bí ọ̀rọ̀ ń bó ṣe jẹ́ gan ni pé ní ọ̀sẹ̀ tó kọjá, wọ́n ní iṣẹ́ rí arákùnrin ọlọ́dẹ yìí Fẹ́mi, ó náà ló jẹ́ pé ó dẹ̀gbẹ́ lọ pẹ̀lú ojúgbà rẹ̀ tó náà jẹ́ ọlọ́dẹ tán pò ní Tàóríìdì. wọ́n ní wọ́n jọ dẹ̀gbẹ́ lọ ni o. wọ́n ní ṣùgbọ́n nígbà tí ó fi di ọjọ́ kejì tí wọ́n dé, wọ́n ní ìyàwó Fẹ́mi òun náà ní retí rẹ̀ wípé yóò tó dé. nígbà tí ò dé, òun náà ló jẹ́ pé lọ mú ọ̀rọ̀ tó baálẹ̀ létí pé baálẹ̀ mọ̀ dákun, ọkọ mi àti Tàóríìdì náà jọ dẹ̀gbẹ́ lọ. nígbà tí ó sì Tàóríìdì dé, ọkọ mi ò dé, kí ni tó ṣẹlẹ̀? ní baálẹ̀ bá da àwọn èèyàn, ó dà wọ́n sí inú igbó ọ̀hún pé kí wọ́n lọ wá kálọ̀ wọnú gbọ́ ọ̀hún bí ó ṣe ṣe o kí wọ́n rí Fẹ́mi. nígbà tí wọ́n wá núgbó títí tí wọ́n ò rí, nígbà tí wọ́n máa padà bọ̀, òun náà ni wọ́n máa rí òkú Fẹ́mi lẹ́ẹ̀lẹ́ níbì kan bẹ́ẹ̀ tí inú àgbàrá ìjẹ̀tẹ̀jẹ̀ ti bò ó. wọ́n ní kódà iṣẹ́ wọn rí ojú àpá ẹ̀ta àbọ̀n yánnayànna lára rẹ̀ nígbà tí wọ́n yìnbọn fún lóríṣiríṣi ọ̀nà. wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 26 nínú oṣù kẹwàá tá a lò tán. nígbà tó fi dọ̀rọ̀ lẹ́ àwọn tó jẹ́ arábìnrin ìyàwó Fẹ́mi ọ̀hún Grace James, òun náà ló mọ̀rọ̀ ń tọ iléeṣẹ́ ọlọ́pàá lọ ní ìgbèrọ̀lẹ́ wípé ọkọ òun àti Tàóríìdì wọ́n jọ lọ dẹ̀gbẹ́ lọ. ńgbà tí wọ́n fi dé padà ń kọ́ Tàóríìdì ló dé, ọkọ òun ò dé, òkú rẹ̀ náà gbédé pẹ̀lú àpá ẹ̀ta àbọ̀n yánnayànna lára rẹ̀. nígbà tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tán bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ ọ̀hún, nígbà tí wọ́n délé Tàóríìdì ńkọ́, wọ́n ní Tàóríìdì ó mọ̀ ti fẹsẹ̀ fẹ́ tó ń ti ìyàwó àtọmọ àti gbogbo àwọn tí ń bẹnu lé wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́. wọ́n ní eléyìí gan ló ti wá fi hàn báyìí pé ó ṣeé ṣe o kó jẹ́ pé Tàóríìdì tí wọ́n jọ lọ dẹ̀gbẹ́ lọ, òun náà ló yìnbọn fún Fẹ́mi pa sínú igbó tó sì yìnbọn
tó sì yìnbọn tó gbẹ̀mí rẹ̀ pẹ̀lú àwọn ojú àpá ìbọn yánnayànna eléyìí tí wọ́n bá lára òkú Fẹ́mi ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ó tún wá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ báyìí. Ó ní kódà wọn ò bí Taoreed ọ̀hún tó bá sá lọ tí ò bá níwọ̀n kún. Iléeṣẹ́ ọlọ́pàá wọn ní àwọn náà ní gbà á láàbọ̀. Ìwádìí ń tẹ̀síwájú báyìí. Wọ́n sì wá iṣu ọ̀hún débi ègùn. Wọ́n rí kùnkùndùn in tó ṣẹlẹ̀ bó ni ẹlẹ́mìí ti gbà á lẹ́nu Fẹ́mi sínú igbó níbi tí wọ́n dẹ̀gbẹ́ lọ. Ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn àkíkà. Eléyìí tó tún bẹ níwájú mi ló wá láti ìlú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbi kọ̀rọ̀wọ̀ sí ọlọ́kadà kan tí wọ́n ń gbèrò já èrò, òun náà ló mọ̀ fipá bá ẹni tó gbé lọ́kadà ló fipá bá lájọṣepọ̀. Bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ṣe gan ni pé wọ́n ní iṣẹ́ rí ọmọkùnrin ọlọ́kadà yìí Kazeem wọn pe orúkọ rẹ̀. Wọ́n ní iṣẹ́ rí àwọn ilé gangan náà wọ́n sábà máa ń ṣiṣẹ́ alẹ́ ní ìlú Ìbàdàn. Wọ́n ní iṣẹ́ rí arábìnrin yìí nígbà tí lálẹ́ ọjọ́ tí ó dé sí ìlú Ìbàdàn gangan láti ìpínlẹ̀ Èkó. Wọ́n ní bó ti bọ́lẹ̀ nínú ọkọ̀ òun náà ní aago 10 ó kọjá ìṣẹ́jú 15 lálẹ́ ní ọjọ́ 17 nínú oṣù kẹwàá tí a lò tán. Wọ́n ní agbègbè Àdéṣínà òun náà ni arábìnrin sọ pé òun lọ o. Wọ́n ní bí ó ti gba arábìnrin náà ní ẹja mọ́ lọ. Kódà àwọn ní èrò méjì làwọn máa ń gbé o, ṣùgbọ́n arábìnrin ló ní òun ó sanwó èrò méjèèjì o. Wọ́n ní bí wọ́n ti ń lọ ní o. Wọ́n ní bí wọ́n ti ń lọ nígbà tí wọ́n sì débì kan ní ọlọ́kadà Kazeem ló bá bùnà ló yà sí ọ̀nà bòmíì. Arábìnrin yìí ní òun bi léèrè pé ń bo náà ń yà sí ọ̀nà ibi táwọn lọ kọ́nu. Ó ní ó ṣàṣọ fún un pé kóun fọkàn balẹ̀ wípé ọ̀nà ibi tó ń gbà yìí náà ó já síbẹ̀ wípé òun fẹ́ lọ gba nǹkan lọ́wọ́ ìyàwó òun ní ṣọ́ọ̀bù rẹ̀ ní o. Wọ́n ní bó ti yà sí ọ̀nà Ògbèrè nu tí ń gbọ̀n lọ sí ọ̀nà Ògbèrè. Wọ́n nígbà tí ó sì dé ẹ̀bá ibì kan lóòótọ́ wípé ó fẹ́ lọ gba nǹkan lọ́wọ́ ìyàwó rẹ̀. Wọ́n ní àfi bó ti tì ń bọ́lẹ̀ sí ẹ̀gbẹ́ igbó kan nu o tó sì fipá bá òun ní àjọṣepọ̀. Kódà ní tó jà ló kóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òṣìfẹ̀sọ̀ ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní ọlọ́kadà Kazeem wọ́n ti mú báyìí o, ń bẹ lákòlò ọlọ́pàá ń tó sì rí tẹ ìwà rọ ọwọ́ tó fi wá láabi náà. Ó ní yóò fi ojú balẹ̀ ẹjọ́ yóò lọ ṣàlàyé ń bẹ̀ bó ní ọlọ́kadà kó o gbèrò kó o sì gbowó rẹ̀ o sì wá lọ fipá ló fi bá èrò tó gbé lọ́kadà ó lọ fipá bá lájọṣepọ̀. Yóò lọ wí tẹnu rẹ̀ níwájú ilé ẹjọ́. Ó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọlọ́kadà fi tipá bá èrò tó gbé lọ́kadà ó fi tipá bá lájọṣepọ̀ àkíkà. Àwọn àgbọ́gbárímọ̀ ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Ìgbà míì náà ní kẹ́tù mọ́ pàdé wa lórí àkọ́tún ìròyìn ọ̀hún. Ẹ ṣeun Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. Ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Feli-feli online TV. Ẹ ṣeun ire àti àánú olówó bá kúmọ̀ bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.